ọ̀tá ayé àtọ̀tá ọ̀run lèṣù yà jẹ́ láéláé sí kété ọmọ adarí oorun. ẹ bá ṣọ́ bá ní ẹ bá ṣùjèyè kọ́ bá ti jẹ́ pé ọ̀nìyàn lọ nìní èrò èṣù lọ́ra láti kọrun sí pàápàá láti tí nìní láti tí ṣiṣẹ́ ètè rẹ̀ lójoojúmọ́ lé awakọ̀tà akọ èyí ọ̀nìyàn pàápàá ọ̀nìyàn tọlọ́run gan kọlọ́run ti yàn yí pé o ti pè kọ́mọ́ rẹ̀ sọ̀yà wí ọ̀nì o ọ̀nì tèmi ni rúra bá gan lèṣù ṣuṣẹ́ òjèrè ọkàn yìí dọ̀dọ̀ràn kẹ́ẹ̀bá yọ̀ gbà ń jáhàn gbà lọ́ọ̀lọ́run kẹsàn-án sínú ẹ̀hàn ẹ̀dẹ̀rẹ̀ lágbára ọlọ́run Olódùmarè kété ò lépa èṣù lórí ayé rẹ láti já ọgbà kò nínú ìmọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn kò nínú òmìnira bọ́ sínú òde lágbára ọlọ́run òun ló aborí rẹ o nípa ẹ̀mí mímọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run wà á ṣẹ́kẹ̀bẹ̀ èṣù ní kété ọ̀nà kó bá mú gbé òdàn wà á gbé ká ọmọ. Àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun náà ni wí èṣù bí Dáfídì ọlọ́run mo jésù bí ọ o kàn bá wí èṣù bí ènìyàn ó tí lọ́gbọ̀ngbọ̀n ó tí nìní ọ rálíyè ọ tàn jẹ ó borí ọkàn rẹ̀ ó borí ẹ̀mí rẹ̀ èṣù bí Dáfídì kọ́ bá lọ sí Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ ọ̀kínnílébẹ̀ bẹ́ẹ̀ni wí èṣù jàkú dúró ti Dáfídì ó tí ṣiṣẹ́ pé àṣìṣe o lágbára ọlọ́run ó bá ti dúró sínú ìfẹ́ Kristi Jésù pé àṣìṣe ó bá ti kíyè sára pẹ̀lú àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run pé àṣìṣe èṣù ó bí Dáfídì wà á ti gbọ́ bá rí kan wí èṣù bí nìkan àìkọ́ gbọ́n rè àìṣù ní bí àìṣù ní tí ó gbé èṣù láàyè o láti bì ọ́ torí ọ̀nìkọ̀nìyàn fún ara ẹ bá ti jọ ọ́ra rẹ̀ òun yà ṣe àkóso ayé rẹ̀ tí orí èṣù ni ní kété agbára ò tì ọ́ ò bì ọ́ láàrin gbàṣẹ lọ́ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ amóhùn àmèrò ni a ò ibi kọ̀ọ̀kan rẹ̀ yà á sí bóyá ògbéraga ayé ni bóyá òfẹ́ kò fẹ́ tẹ ẹran ra ni bóyá òfẹ́ kò fẹ́ tojú ni ó ti rí nínú ọkàn Dáfídì wí Dáfídì fẹ́ ṣògo nínú Kíróníkà orí 21 ní ẹsẹ̀ kìíní Dáfídì fẹ́ ṣògo wí baálé hàn jagunjagun mi báàna ti pọ̀ tó baálé agbára hàn ti tó baálé òṣèṣì hàn ti tó báàna ti làmìlaka tó èèyàn ní ṣàkóso kété agbára ti jagunjagun ní kété àgbáyé ló gbẹ ó fẹ́ ṣògo ni kẹ́ mogo ni kẹ́ mọ àyàn ògo kò yẹ kẹ́ jẹ́ tọlọ́run èṣù jàkó ti ráàrin ni wí ìgbéraga yìí wọn wẹ́ nínú Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 15 wí kétékété kẹ nínú ayé òfẹ́ kò fẹ́ ti ẹran ra òfẹ́ kò fẹ́ tojú àti ògbéraga ayé ògbéraga ni òun lè ṣúrí o dàkúrà bí Dáfídì ó bí sínú ẹ̀ṣẹ̀ ó yóò tini sínú ẹ̀ṣẹ̀ ó yóò tini sínú àṣìṣe ó yóò tini sínú ìbínú ó yóò tini sínú ìjákulẹ̀ òṣè èṣù léyìí ni ké tini sínú ìgbéraga ké tini sínú ìṣòro ké tini sínú àríkíyèsọ́ra ké tini sínú kòtò àbí kẹ́ mọ́gbọ́n ké tini sínú ìwà ojú kòkòrò òun ní mọ̀nìyàn o àwọn ìyá ọlọ́yà títí àìdẹ̀gbàgbé pé òun ní tèun ké tini sínú olè jíjà èṣù ebini ó yóò bini sí ojú kòkòrò sínú rọpípa sínú ìbẹ̀rù sínú òfẹ́kòfẹ́ sínú ibi sínú ọ̀tẹ̀ dídì ó yóò tini sínú àrègbàgbọ́ ó ti Ádámù àti Éfà kàn mọ́ gbọ́ Ọlọ́run gbọ́ ó yóò tini sínú àrèbalẹ̀ ọkàn kọ́ni aṣàníyàn ṣá èṣù tini o ó yóò tini sínú ìbọ̀rìṣà àbí kọ́nìyàn pànìyàn ṣètùtù ó yóò tini sínú kọ́nìyàn awé òjijì ó yóò tini sínú ìjà olùmúlẹ̀ àìṣelukọ̀ ẹkú gbígìrì kó lámọ̀ṣá àwọn àmọ̀wé á kú
èṣù ní bí ni irú ọni bá a ti gbàgbé wí ọyà ọ ní wí ọkọ ọ ní wí ọmọ ọ ní a ti pa kẹtì mọ́ ó yóò tì ní sínú ẹgbẹ́ burúkú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òmùlẹ̀ okùn á ṣe ni pé wàá ṣọ́ra wàá gbàdúrà torí pé sátánì ni ọ̀tá ọkàn rẹ̀ ni ọ̀rìn ká o ọ̀rìn ká ẹ wá ní ká pàjẹ́ bí kìnìún kì í búramúramù ni bẹ́ẹ̀ ni wíwà náà nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ihò lè á bí kò ṣe pé láti jí ó dẹ̀ tí bọ́ nìkan fẹ́ yá jìnnì náà á dì á mọ́ra pé ọ̀nì kan kò fẹ́ yá jí irun rẹ̀ nì kó bá gbórí òun á pa kò dẹ̀ parun ṣùgbọ́n Jésù owó ti á kò yóò fún ọ ní òye lọ́pọ̀lọpọ̀ kó bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà rẹ kì í gbénú rẹ kì í jọ ẹ jẹ kì í jọ ẹ mu kò gbọ́ràn sáṣẹ rẹ lójoojúmọ́ ayé èṣù á o ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni àbòrí rẹ̀ ojú lórúkọ mi ọmọ àbálábí ìtàn Jésù ká tújú ká torí pé o ti ṣẹ́gun ayé títóbi dẹ̀ lọ ní kì í gbénú ra ju ọ̀nì kì í gbénú ayé lọ ire o.